ẹ̀yin ọmọ Yorùbá ẹ jọ̀ọ́ àwọn ọmọ bá Gani Adams tí wọ́n ń ṣépè fún Olóyè Sunday Igboho lórí kíni lórí pé wọ́n ń jà fún aráàlú ẹ mọ̀ pé nǹkan tó ń ṣẹlẹ̀ yìí Olóyè Sunday Igboho wọn ò jà fún ọmọ wọn ò jà fún ìyàwó wọn ò jà fún fámìlì wọn kankan wọ́n jà fún ìran Yorùbá ká lè ṣe kíni ká bọ́kò nínú oko ẹrú ká bọ́kò lọ́wọ́ àwọn Fúlàní àwọn ọmọ bá Gani Adams wọ́n wá ń gbé Olóyè Sunday Igboho ṣe pé wọ́n ń sọ̀rọ̀ bá Gani Adams náà tó náà bá máa sọ̀rọ̀ ó máa fi ọ̀rọ̀ ránṣẹ́ sí Olóyè Sunday Igboho ẹjọ́ kí là ń bára wa jà fún kí là ń tara fún nígbà tí wọ́n gbé àṣẹ ilẹ̀ Yorùbá lẹ́yìn lọ́wọ́ tẹ́ ẹ̀ lè lò ẹni tó mọ̀ ọ́ lò tí wọn ò gbàṣẹ lé lọ́wọ́ gangan ó ń ṣiṣẹ́ tó yẹ kí bá Gani Adams ṣe iṣẹ́ yẹ kí bá Gani Adams ṣe òun ní Olóyè Sunday Igboho ṣe o náà ibà Gani Adams wọ́n ṣe kíni wọ́n ń dúró de ọ́dà láti kán ọ́dà kebab àbí kíní lójú ọ̀nà ẹ wo ẹ wọ́n kankan fi lé kẹwàá gbọ́ nǹkan tí wọ́n sọ nínú fídíò yìí. Gani Adams ní lóògùn ọ̀fẹ́ o mo gbọ́ bí gbogbo àwọn èèyàn ṣe ń pariwo lẹ́yìn rẹ̀ ó sọ̀rọ̀ ó tún ń ṣépè fún Ìgbòho lórí kíni ó sọ̀rọ̀ ó sì tún ń ṣépè fún Sunday Igboho ìgbà náà la rí ìṣègbè bóyá ẹsẹ̀ máa sọ fún wa ṣùgbọ́n n tí òjò dùn mí ni wípé wọn ò ṣẹ̀ṣẹ̀ máa ṣerú ẹ̀ ṣùgbọ́n ìmọ̀ràn tẹ́mi ó fún Ààrẹ Ọ̀nà Kakanfò ń bẹ̀ ni pé ẹ pè wọ́n ẹ bá wọn sọ̀rọ̀ ẹ pe àwọn èèyàn yìí ẹ bá wọn sọ̀rọ̀ torí ó ń lọ lọ́tún ó ń lọ lósì ó ti wá ń di gbogbogbà ó ti di gbogbogbà torí pé tọ́rọ̀ bá ti wá ṣẹlẹ̀ àwọn ọmọ yín ó jáde kò sẹ́ni tí wọn ò lè ṣépè fún yálà o ẹ jàre ni o yálà o ẹ jẹ̀bi ni o wọ́n jáde wọ́n bẹ̀rẹ̀ sí ni máa kí èpè mọ́lẹ̀ láti máa ṣẹ́ èyí tẹ́ wà lórí TikTok ẹ màmá bá wa power tap kí ló ń ṣẹlẹ̀ ẹ bá wa power tap wa tá wà lórí TikTok ìpè àwọn sójà lè ṣe kinní kankan àwọn ọlọ́pàá lè ṣe local government kanu àbí sóònù kanu nínú sóònù 5 nípínlẹ̀ Ọ̀yọ́ èyí tẹ́ fún wa ní gift ẹ ṣe tá a jó yé wáyé pé ó tóbi ju Lagos State lọ sóònù kan péré nù tó tóbi ju Lagos State lọ ní gbogbo ayé ẹni tó sọ̀rọ̀ yìí èmi ò tiẹ̀ mórúkọ rẹ̀ lọ́mọ Ààrẹ Ọ̀nà Kakanfò tó sọ̀rọ̀ kìí ṣe pẹ̀lú ìrírí tẹ́yìn tẹ́ ti wà nínú OPC ṣe rí àwọn tó kàwé wọ́n pọ̀ rẹpẹtẹ nínú OPC including Ààrẹ Ọ̀nà Kakanfò àwọn tó lajú dẹ̀ sì ti travel kò sí orílẹ̀-èdè kan láyé yìí tó ṣe wípé ológun nìkan àbí ọlọ́pàá nìkan ló fẹ́ ṣètò ààbò ní orílẹ̀-èdè Amẹ́ríkà over 19,000 ká bùkéré over 18,000 ẹgbẹ́ mo tún ti bùkéré mo ti yọ 1,000 kó over 18,000 private security ló wà ní Amẹ́ríkà over 18,000 ẹ lọ ṣèwádìí dáadáa tí ń sì láwọn ọlọ́pàá tẹ́ láwọn tẹ́ máwọn yunifásitì wọ́n lọ́lọ́pàá tiwọn àwọn skul ńláńlá wọ́n lọ́lọ́pàá tiwọn tí wọ́n sì ń pèsè ètò ààbò àmọ́ ìjọba mọ bí wọ́n ṣe ń rẹguléètì ẹ̀ bí ìjọba ṣe ń mójú tó wọn. ní Amẹ́ríkà aláwọn sheriff guide ṣáájú kásì tó da Nàìjíríà rú aláwọn aṣọ́gbó ọmọdé OPC tí ń sọ̀rọ̀ aláwọn aṣọ́gbó ẹ̀rí eléyìí tá a sọ ní ìsìn náà ẹ̀rí ńgbà tí ọba tó jáde kíní ìkarahun ògbìn àti wo ẹtù àtọṣẹ dúdú tí wọ́n ń tà ní ìlú wa ìpàpọ̀ ọṣẹ ó ni wọ́n gbé jáde kólókóló Lájí Àbáàsì ó lẹ́tù lẹ́yìn ṣépè tó rárá yín kò dodo ọ̀rọ̀ illiterate níyìn orí yín ò sì pé ìtẹ́ ń dojú tì wá ìtìtọ́ kí lẹ́fà lọ ẹ jáde ẹ bẹ̀rẹ̀ sí ní ṣépè fún Sunday Igboho kódà kẹ́nìkan wá jáde kó máa ṣẹ́rú èpè bẹ́ẹ̀ fún Ààrẹ Ọ̀nà Kakanfò sáwọ́ ọgbà bíjà bá ń bẹ́ẹ̀ ní ká sọ a sọ fún yín pé olóyè ilẹ̀ Yorùbá ni Ààrẹ Ọ̀nà Kakanfò ẹmbásì ti rí Ààrẹ Ọ̀nà Kakanfò rí orí Aláàfin fín ẹmbásì ti rí Aláàfin fín àwọn Ọ̀yọ́ lórí fín níta àbálẹ̀ gbà mẹ́jà fi lọ́ra wa àwọn ajáde kílẹ̀ ń sọ tó bẹ̀rẹ̀ sí ní ṣépè tó bẹ̀rẹ̀ sí ní ṣẹ́ èpè kílẹ̀ ń sọ kò lè ṣètò ààbò ṣé wọ́n ní federal government tó gbélé lọ́wọ́
lọ́ọ́ bá ti ìbọn mọ̀nà Àbújá lọ́ọ́ bá Tinubu àbí nígbà tójú yóò tiẹ̀ tó já ẹ̀ tó ráwọn sójà rẹpẹtẹ lẹ́yìn rẹ̀ ọ̀tá ẹ̀ ń bínú orí ni ìgbà sílẹ̀ nìkan ń lin ìgbà tí Ìgbòho lóde yìí ẹjọ́ olùkárí ẹ ti lo ti yín ẹnìkan ò láyé àìmọye àwọn àtọ̀ mi náà ni ó dìde ẹjẹ́rù ẹkùn ó tún jáde àìmọye àwọn àtọ̀ ni ó dìde ṣèbẹ́ àkọlẹ́pẹ̀ Ìgbòho ó ń ṣe fíìmù lọ́wọ́ èmi pilẹ̀ ti fún Ìgbòho lórúkọ actor Sunday Ìgbòho ni ó ti gba doctorate ní Benin Republic ó ti gba oyè ó tún ti lórúkọ nu actor Sunday Ìgbòho ẹ kú mọ̀ pé òòsàlẹ̀ nípìnlẹ̀ ń pè láti ilẹ̀ gbogbo ọkọ̀ tẹ́ ẹ bá pè lọ́ba Barrister ní fatalaisa ní mí àkìtàn ló ní mí gbogbo ẹ̀gbin ló bá mi lára mu gbogbo ẹ̀gbin lára Ìgbòho gbà. ọ̀tọ̀ làwọn èèyàn kan wọ́n máa ṣe nǹkan torí owó wọ́n máa ṣe nǹkan torí tí wọ́n fẹ́ jẹ àmọ́ wàá ṣe nítorí ìlú. ní ayé Comrade Rotimi Olúmọ tí ń jẹ́ kọ́lọ́njẹ́mi bàbá Ìrógùn òun ni coordinator OPC Ọ̀yọ́ state àwọn ni wọ́n kọ́ lọ mú ọmọ Iskilu Wakilu àwa pariwo rẹ̀ nígbà táwọn OPC tún lọ tí wọ́n tún mú Iskilu Wakilu àwa pariwo ẹ̀ pé ọmọ àwọn Ààrẹ Ọ̀nà Kakanfò wọ́n mú tí wọ́n lọ mú ní gàngán gbà náà nínú igbó àbẹ́ ẹ̀ mọ Iskilu Wakilu ni kànáńjẹ́gbọ̀n tó ti di ẹlẹ́mọ̀ sọ̀tẹ́nìkan yìí rí báwo ó ṣe sọnù téèyàn bá ṣe tó bá dáa àbá gbowó lọ́wọ́ yín àbí Ìbà Gani Adams Ààrẹ Ọ̀nà Kakanfò Gani Adams sọ fún mi lówó a point of correction Ààrẹ Ọ̀nà Kakanfò ààrẹ kọ́ ní Ìbà Basọ̀run ní Ìbà Ààrẹ Ọ̀nà Kakanfò Gani Adams sọ fún mi lówó ńgbà náà la ṣe ń pariwo la ṣe ṣètò lé lórí ṣùgbọ́n tí wọ́n wá yà mí lẹ́nu ẹ máa wo gba àwọn tó bá wá jáde o tí wọ́n bá ń gbé èèyàn ṣépè nítorí Ààrẹ Ọ̀nà Kakanfò láàrin kọ́dún kan kọ́dún méjì ò tó kolẹ̀ gbogbo wọn máa ń kú lẹ́yìn rẹ̀ ní ẹ lọ wo rẹ́kọ̀dù yẹn nígbà gbogbo àwọn Rótìmí Olúmọ gbogbo wọn dà lẹ́yìn Ààrẹ Ọ̀nà Kakanfò mọ́ àwọn tó kọ́kọ́ ṣe ta lákọ̀ọ́kọ́ láyé Yèyé Dára tí wọ́n bẹ̀rẹ̀ sí ní gbé Yèyé Dára tí wọ́n ń gbé ṣépè àwọn dà lẹ́yìn Ààrẹ Ọ̀nà Kakanfò mọ́ àwọn tó ṣe lákọ̀ọ́kọ́ láyé Ààrẹ Lájí Àbáàsì náà tí wọ́n bẹ̀rẹ̀ sí ní gbé Ààrẹ Lájí Àbáàsì ṣépè àwọn dàmọ́ lẹ́yìn rẹ̀ àwọn tó ṣe lẹ́ẹ̀kejì àwọn dàmọ́ lẹ́yìn rẹ̀ ṣe tá a máa ṣe nu. ẹgbẹ́ ajìjàgbara ilẹ̀ Yorùbá táwọn ti sọ́ di ọ̀rọ̀ òṣèlú kó OPC ó tó dé làwọn ẹgbẹ́ kan ti wà tí wọ́n sì ti wà tipẹ́ àwọn ọdẹ ìbílẹ̀ ti ń bẹ tipẹ́ tí wọ́n sì máa ń ní olú ọdẹ nílùú òyìnbó dé ọba wọn bẹ́ẹ̀ òyìnbó lọ ó fi wọ́n lẹ̀ bẹ́ẹ̀ nígbà ọ̀yá oríṣiríṣi ló dìde láwọn ẹkùn kọ̀ọ̀kan irú ẹ̀ làwọn Àgbẹ̀kọ̀yà fi dìde lọ́dọ̀ tiwa wọ́n sì ń bẹ dọ̀la àṣẹ́kùbà àwọn ọmọ wọn ń bẹ nínú àwọn bàbá tẹ́ ń jagun Àgbẹ̀kọ̀yà wọ́n ń bẹ láyé wọn ò bínú sẹ́yìn OPC pẹ́ ṣe dìde ìgbà tẹ́ ẹ bẹ̀rẹ̀ ọ̀dọ̀ wọn náà lọ́pọ̀lọpọ̀ yín wá lọ yín bàbá kí lẹ fi jagun Àgbẹ̀kọ̀yà wọ́n fọwọ́sowọ́pọ̀ pẹ̀lú yín kí lẹ fi jagun Àgbẹ̀kọ̀yà kù wọ́n sọ pé ní tá a fi jagun Àgbẹ̀kọ̀yà ni wọ́n fún yín. Sunday Igboho wá dìde nù ọbàjọba jẹ kọbàjọba jẹ ọbàjẹba mu kọbàjọba mu òun wọ́n pè táwọn èèyàn sì ń bẹ láyé lẹ́yìn rẹ̀ pé tó a fẹ́ gbé forest guide fún ọ lẹ́yìn wá ń sọ àwọn ọlọ́pàá àtàwọn sọ́jà kájú rẹ̀ láti yọ ọdún iná ṣé wọ́n kájú rẹ̀ ní nọ́ọ̀tì ọlọ́pọlọ ṣe ń sọ̀rọ̀ bí òmùgọ̀ báyìí shame on you so ṣé wọ́n kájú rẹ̀ ní nọ́ọ̀tì kádé tètè pẹ̀ka àrókò tó bá dàgbà tán apá ò ní ká ẹwọ ọdún tá a ti ń pariwo including Ààrẹ Ọ̀nà Kakanfò fúnra rẹ̀ táàrẹ Ọ̀nà Kakanfò ń pariwo láti 2012 nílẹ̀ Ààrẹ Ọ̀nà Kakanfò ti ń kọ lẹ́tà síjọba èèmọ̀ ń bọ̀ ibi bá ṣe bùkẹ́ diwọ́ ni. ṣé 2022 ẹ foríjì mi mo ní 2012 tí ẹ ti ń pariwo èèmọ̀ ń bọ̀ èèmọ̀ náà ló dé èèmọ̀ náà ló yá ẹ̀ èèmọ̀ ló yá ẹ̀
so ibẹ̀ náà láwàá jókòó sí pé àwọn sójà wọ́n lè ṣe àwọn ọlọ́pàá lè ṣe táwọn ìtẹ́ ti ṣe náà ti taari. so ààrẹ iléeṣẹ́ ààrẹ táwa ń pariwo pé a nílò aṣọ́gbó tá à ń pè ní forest guide so iléeṣẹ́ ààrẹ orí ààrẹ wa ò pé nìyẹn àbí sẹ́nìkan lè mọnú igbó tún bí onígbó sẹ́nìkan lè mọnú igbó tún bí onígbó ibi tá a bá ṣe dé tá a bá rí pé tá a bá ń bẹ̀ apá àwa ò ní ká láwàá ránṣẹ́ sí ọmọ ogun àwọn ọmọ ogun ọ̀wà dé ibẹ̀ ni wọ́n ti gbàkóso gbogbo ayé ni wọ́n ti ní forest guide interdẹ̀ nílẹ̀ Yorùbá nù ẹ wo gbà tí Ìgbòho lọ òòsàwò bàbá Dami Ọ̀rànmíyàn ti wá tó lọ sí Òkè Ògùn ẹ wonú igbó ibi tí wọ́n lọ láti títì gbé èèyàn yà kúrò lórí ọ̀dà kúrò lórí ọ̀dà pẹ̀lú ọkọ̀ tí sì ń sáré ẹ lo 30 ìṣẹ́jú 30 minutes kẹ́ ẹ tó lọ dé inú igbó ibi táwọn Fúlàní lọ kọ́lé sí níbi tẹ́ bá tún ti gbọ́kọ̀ lẹ́ o tẹ́tù máa tọ ẹsẹ̀ ògbèjì lọ dọ́dọ̀ wọn ẹ wá wo ìrìn ẹsẹ̀ mọ́tò àwọn Fúlàní wá wà nínú igbó ń bẹ́ẹ̀ wọ́n sì ní ìlú ń bẹ́ẹ̀ ká sì fọwọ́ lẹ́rán ká máa wò. fọ́tò kan ti dọ́wọ́ mi àwọn Fúlàní fídíò ni àwọn Fúlàní gangan ni wọ́n rìlíìsì fídíò fún Ìgbòho Òòṣà wípé ẹ mọ̀ pé nígbà ọkọ̀ ìyá wọn ti dé òǹkàlùkù wá ìjẹ̀wọ́ àwọn náà ti mú kan lára wa lóòótọ́ ni àwọn Fúlàní bá bẹ̀rẹ̀ sí ní kà ẹ wo fídíò èyí tá a mú ní ẹ wo adúrú ìbẹ́tọ́ lọ bò mọ́nú ìpẹ́ ẹ wo adúrú ọta fídíò náà ó ti ń trẹ́ẹ̀dì báyìí ọ̀pọ̀lọpọ̀ tí wọ́n rí nínú igbó sẹ́rí kíní kan dẹ̀ ń bẹ tí ò yá àwọn èèyàn wọ́n ní Ìgbòho àti fíìmù àwọn Nàìjíríà àmì wọ́n ń rìlíìsì fọ́tò wọ́n ń rìlíìsì fídíò tí wọ́n bá wà lójú ogun kódà bí tí wọ́n bá ti ń jà tí wọ́n ń yìnbọn wọ́n ń rìlíìsì àwọn tó ń ṣe òfin fààyè gbà kí ní ìṣẹ̀lẹ̀ tí wọ́n fi máa ń ṣe bẹ́ẹ̀ ni wípé kí ọkàn àwọn èèyàn ó lè balẹ̀ wípé kìí ṣe pé bóyá wọ́n ń fi ẹnu ṣe kinní yìí o àwọn tán láwọn fẹ́ gbà wálẹ̀ wọ́n ń lọ ọbẹ̀ ṣùgbọ́n gbogbo ibi tí wọ́n ti kọjú síra wọn àbáwọn nǹkan míì ń bẹ tẹ́ ẹ̀ ní rí nínú fídíò yẹn tẹ́ bá lọ wo gbogbo fídíò tí wọ́n ń release Mr. Shina ló ń release ẹ̀ page ẹ̀ ní Mr. Wisdom page ló ń lò lórí Facebook àti YouTube Wisdom tẹ́ bá ti lọ sí Mr. Wisdom ẹ̀ ti rí o ló ń lò kìí ṣe bí ìtìgbà kan because Mr. Wisdom kàwé ó dẹ̀ ní làákàyè débi wípé tá a bá pè báyìí ojú ẹsẹ̀ lẹ́ẹ̀tì yóò ti fún wa because ayé ìgbà kan ọ̀tọ̀ làwọn tó ń mánéjì olóyè Ìgbòho ṣùgbọ́n gbogbo tí ó bá jáde tó bá ti jẹ́ ìkíá olóyè Ìgbòho ọ̀dọ̀ rẹ̀ ni ẹ̀rì pọ̀pọ̀lọpọ̀ ọ̀rọ̀ míì ń bẹ kéèyàn máa fi ọ̀rọ̀ jẹ̀wọ̀ ẹlòmíì ò ti sáré kí fóònù mọ́lẹ̀ wọ́n dẹ̀ rìlíìsì ẹ̀ síta ń bẹ̀ èmi àtẹ̀yẹ́ lè jọ wà nú ilé ní ìsìn kájọ máa fi ọ̀rọ̀ jẹ̀wọ̀ pé kí mo nà Gani wo ọmọ wa ni Gani ọ̀rọ̀ inú ilé nù nígbà rúbi bá máa ń pe Ààrẹ Ọ̀nà Kakanfò lọ́mọ mi sẹ́mọ̀ ọ̀rọ̀ inú ilé nù ọ̀rọ̀ kéèyàn fi ṣàwàdà tẹ́lẹ̀ ẹlòmíì náà tó bá wá rírú ẹ̀ ń ta yọ̀ọ́kàn wá gbà sódì bóyá mi àti ọmọ Fápéjúwe ẹ tó jẹ́ coordinator OPC lọ́yọ̀ state báyìí ẹ̀gbọ́n mi Musibau bàbá ọmọ ó ní coordinator ní ti igun Ààrẹ Ọ̀nà Kakanfò lọ́yọ̀ state ẹ̀gbọ́n mi ni kí n wá dọ́dọ̀ wọn kí n wá máa bá wọn ṣe àwàdà káwọn ọmọọṣẹ́ wọn kọ́ wá wà bẹ́ẹ̀ kí wọ́n máa ní ọmọ wa ni Musibau ọjọ́ wo sẹ́mi ó bẹ́yà kò rí mi rí kọ̀dẹ̀mọ̀ pé àwàdà mò ń bẹ́gbọ́n mi ṣe òun wá mú fídíò wá rìlíìsì àwọn OPC mi wá rí ń ta àwọn òdẹ̀mọ bí bàbá ọmọ ṣe jẹ́sẹ̀ mi àwọn ọba ń gbà sódì pé ó sì lè máa gbé bàbá ọmọ ní ọmọ rẹ̀ so bí ojú rẹ̀ bá tiẹ̀ wà fọ́tọ̀ ọba wá wojú síra wọn sọ̀rọ̀ pé bàbá ọmọ jù mí lọ ṣùgbọ́n mi ń bá ẹ̀gbọ́n mi ṣeré mò ń bá ṣàwàdà mò ń bá ṣẹ̀fẹ̀ gẹ́gẹ́ bí ẹ̀gbọ́n ṣàbúrò nígbà wọn yan bàbá ọmọ ní coordinator lára àwọn tí wọ́n kọ́kọ́ pè mọ́ jẹ́ kan nínú wọn lára àwọn tí wọ́n kọ́kọ́ pè torí àwọn ọmọ ìfẹ́ tèmi ní sí ẹgbẹ́ OPC
nígbà Kọ́mi Rótìmí Olúmọ ń bẹ ní coordinator tí mo wà ní Inspiration FM mo gbé wọn wá sórí rédíò dáadáa. Tá a bá rí nǹkan míì mo ti gbé wọn wá sórí live program tí màá pè wọ́n ẹgbọ́n báyìí ló ṣẹlẹ̀ kí ni pátá ẹ kó nígbà tí Skilu Wakilu bí mo ṣe pè wọ́n gbà yẹn náà nìyẹn. Pọ̀lọpọ̀ ẹlòmíì tọrọ ò bá yé ìnìgbà táwọn tí wọ́n ń ṣépè mo ní bógìdì ọ̀gá bá jìn èmi ọ̀kan èmi ò lóògùn ìlú ìkankan mo kàn mú kiri bíríjì mi báyìí ni mo bá fi síkọ̀ rẹ̀ kẹ́ mo bá pa èrìgìdè mọ́ mo ní bógìdì gómẹ́jì orí ara rẹ̀ ní jì sí gbogbo ìpè tẹ́ ẹ sẹ́yìn o kó mọ̀ ń jẹ́ ti yí gbogbo wọn dà òkè gbé mi òkúta wẹ́rẹ́ òkè gbé mi. Àwọn dà òkè gbé mi ìgbà táwọn kan kóra wọn jọ tí wọ́n di kánkọ́ọ̀sì tí wọ́n ń bú ààrẹ òpìtàn mo ní òkè gbé mi òkúta wẹ́rẹ́ òkè gbé mi. Àwọn dàmọ́ ẹ máa tanra yín ewé ọmọ àjíṣà àwa tá a jó sàmọ́ra wa àwa ò ṣe ń torí àkúnjà ṣe ń torí ìfẹ̀lẹ̀ Yorùbá ni o ò lè fún mi ní tọ́lọ́run ò fún mi èyí tọ́lọ́run sì fún mi ò lè gbà á. Bí mo bá mu gàárì ó tẹ́ mi lọ́rùn bí mo bá mu gàárì ó tẹ́ mi lọ́rùn èmi a máa mu gàárì pẹ̀lú kúlíkúlí o mo máa ń kẹ́ kúlíkúlí kò gbà ó tẹ́ mi lọ́rùn ju kí n jẹ̀jẹ̀kújẹ lọ ẹ̀yin wèrè ìnàkí. Now ètò ààbò ní gbogbo ayé ní forest guide wà ìta fẹ́ lo ẹ jẹ́ ń dáhùn èèyàn wa lórí TikTok lóhùn níta fẹ́ lo òòṣà fúnnù forest guide la fẹ́ lò fún pétò ọ̀dà o eléyìí o kọ́lọ́hún kú sàánú ni táàpù là ń lò inú agbowó là ń wá ni ó yẹ ká ti ra fóònù nígbà fóònù tá a fi ń ṣe TikTok tó ti ní ìfọ́ọ̀tì bíi ti àwọn yòókù rẹ̀ láti ẹjọ́ yìí àrí nǹkan kan ṣe sí i. ẹ má bínú àwọn táwà lórí TikTok o. wọ́n wá kóbọn yẹn lẹ̀ wọ́n fi fídíò yẹn hàn Ìgbòho ìpètò àwọn ẹni táwọn mú ní o àtòun àtìbọn rẹ̀ àwọn fà fún àwọn ọlọ́pàá ilẹ̀ wa àmọ́ kí làwọn ò rí ni lẹ́yìn oṣù mẹ́ta ilé bá tún dá kékelú làwọn bá ní Fúlàní mọ̀ làwọn náà tó bá yá lè sìn bọ́ láwọn Fúlàní ni o ìkànnù lára àwọn ìṣẹ̀lẹ̀ tó ṣẹlẹ̀ tó tiẹ̀ wá jẹ́ pé lè ló burú jáì làwọn èèyàn bá ń lọ ní bá láwọn Fúlàní méjì wọ́n kàn kírọ́ọ̀sì wọ́n kàn sá lọ ni wọ́n sì rí i pé nǹkan ẹrù ń bẹ lọ́wọ́ wọn làwọn ẹ̀ṣọ́ ìrù ẹkùn bá gbá tẹ̀lé wọn lórí àwọn Fúlàní bá gbóná gbé àwa Fúlàní ní Yorùbá ń lé nílẹ̀ bàbá wa àwọn Fúlàní nù àfi kò bá wọn kàn rìlíìsì ìbọn ni ẹni orí yóò dilé ìbọn bá mú kan lára mi wa lẹ́sẹ̀ ẹni tí ó mú lápá àwọn tó ní nǹkan tó ti ṣèjìnà ọ̀pọ̀lọpọ̀ wọn ò mú ṣùgbọ́n ẹni tó léwájú atamátàsé làwọn Fúlàní ó mọ̀ ọmọ wa lẹ́sẹ̀ o ìbọn Fúlàní ilé wọn kàn sọ fún Ìgbòho ní pé àwọn Fúlàní lọ́mọ rìlíìsì ìbọn yìí ìní Ìgbòho ní níbo ẹ̀yin ẹ̀ṣọ́ ẹ mú wọn lóòyẹ ni ẹ gbọ́dọ̀ pa wọ́n o wọ́n rí wọn mú o wọ́n rí wọn mú lóòyẹ o wọ́n mú wọn bí ẹ ṣe ń mú yẹn o wọ́n mú wọn o wọ́n sì gba ẹrù ọwọ́ wọn àwọn náà ẹ mọ ibi tó ti fẹ́ lọ sọsẹ́ tí Ìgbòho ọba wọnú igbó ikú ti yẹ lórí ìran kan báwọn àwa sì ń sọ sẹ́rí gbogbo tá à ń ṣe yìí Mr. OPC ti ń bínú ẹja àjọ fọwọ́sowọ́pọ̀ ní sẹ́rí gbogbo tá à ń ṣe yóò lè ràn wá lọ́wọ́ nǹkan ti ṣe wá Fúlàní ti wọlé sí wa lára Fúlàní ti wọlé sí wa lára ẹja fọwọ́sowọ́pọ̀ Ìgbòho kéré ó dàgbà ó tóbi ó wúwo ó fúyẹ́ ẹja fọwọ́sowọ́pọ̀ pẹ̀lú rẹ̀ ẹgbàfẹ́ni tọ́lọ́ ń gbà fún gbẹ̀yìn ọ̀bá gbà fún nígbà yóò di àlòmọ́gbà ní tó bá yá àkànní gbókọ yín mọ́ ẹ lọ kọ́lẹ̀ àṣẹ ọ̀rọ̀ ń bẹ lẹ́nu mi bí òòṣà. ọ̀rọ̀ ètò ààbò là ń sọ yìí
ọ̀rọ̀ ètò ààbò là ń sọ yìí bí Ìgbòho ṣe ń dá kelúkelú nínú igbó ìpínlẹ̀ Ọ̀yọ́ àwa rò pé yín náà ti lọ Ọ̀ṣun àbẹ́kìtì àbí Oǹdó ni yóò tán kẹ́yìn náà ti lọ máa dá kelúkelú ń bẹ̀ nígbà tẹ́ ẹ lọ sí agbègbè Ìkòròdú ẹ̀yìn OPC tẹ́ ẹ rí ìyàn mú gbogbo alápàtẹ́wọ́ fún yín àbínú àṣepé àlẹ́ ẹ̀ á ti fíìmù ẹ kú fi fídíò ẹ̀ hàn wá àlẹ́ ẹ̀ á ti fíìmù àti Ààrẹ Ọ̀nà Kakanfò àti Ìgbòho àwa la ni wọ́n kílẹ̀ Yorùbá má bàjẹ́ ni. now Ìgbòho wa ń bẹ́nu gbó tọkàn wa ti ń balẹ̀ yìí pé kíní ti ń sọ èso rere o ṣàdédé la kàn gbọ́ ní gbọ̀ngàn kónlé ó gbélé kónlé ó gbélé kónlé ó gbélé wọ́n ní ta nílùú agbo yìí àwọn èèyàn ní gómìnà mọ́ ní ọmọ ìgbàlá agbo dìde kónlé ó gbélé kónlé ó gbélé gómìnà láago mélòó aago 4 ìrọ̀lẹ́ mọ̀ ni àwọn ọmọ lọ kí ìrun àlàásàrì àní kónlé ó gbélé. now gómìnà Ṣèyí Mákindé ẹja ṣọ́ra òfin ìṣèdè yìí tẹ́ ẹ ṣe yóò parí ní òní kí ló dé tẹ́ ẹ fi mowó ọjọ́ Sunday tó ṣe pé ó wọ ọjọ́ Friday ó wọ ọjọ́ Jímọ̀ kí ló dé tẹ́ ẹ fi mú wọ ọ̀la ọjọ́ Sunday kó wá parí ní Monday káwọn kọ́ fi tọ̀rọ̀ ẹ̀sìn wò ẹ ṣe òfin kóńdé ó gbélé ẹ bẹ̀rẹ̀ láàrin ọ̀sẹ̀ ẹ wá parí ẹ̀ sọ́jọ́ Sátidé ẹ mọ̀ pé torí pé Christian ní àwọn èèyàn lọ chọ́ọ̀chì ṣùgbọ́n àwọn èèyàn ò lè rí Jímọ̀ lọ àsìkò táyẹ káwọn èèyàn lọ Jímọ̀ táwọn èèyàn ti múra lẹ̀ fún Jímọ̀ ẹ kàn tún declare ní pé 24 hours coffee lẹ́sẹ̀ níbo wọ́n ti ń ṣerú ẹ̀. ìran kan nu àwọn míì wá ń sọ yí pé torí Ìgbòho gangan lẹ́sẹ̀ gbé kọ́fì yìí dìde pé kí Ìgbòho lè ṣẹ́rí wálé àwa béèrè lọ́wọ́ àwọn èèyàn àwọn tí wọ́n máa ń rí nǹkan a ní kí ló dé mo ní nǹkan mẹ́wàá máa ń ṣẹlẹ̀ nínú gbogbo igbó yìí mẹ́wàá wo ní ṣẹlẹ̀ àwọn kan ń wa kùsà àwọn máìnì wọ́n ń wa kùsà àwọn nǹkan àlùmọ́ọ́nì wa wọ́n pọ̀ nínú igbó ń bẹ̀ wọ́n wá ní síjọba ìpínlẹ̀ Ọ̀yọ́ ọmọ ni ìpínlẹ̀ Ọ̀yọ́ fẹ́ mo ò lè mọ̀ àárọ̀ àwọn ọ̀gbà wọ́n ní ihun tí wọ́n ń wà ọrọ̀ ajé wa tí wọ́n ń wà bí Ìgbòho bá sì débẹ̀ pẹ̀lú àwọn ọlọ́pàá àti sọ́jà tí wọ́n tẹ̀lé lẹ́mbà ti súnmọ́ bẹ́ẹ̀ wọ́n mọ̀ pé nǹkan ó ṣẹlẹ̀ ó tó bá wọn ìdínú tí Kónlé ó gbélé fi dé o àmọ́ tí Kónlé ó gbélé bá lọ léèsìn sáwàlé pàpà á lọ ọbẹ̀ náà ìtẹ́fẹ̀ àsáàlé ṣe Kónlé wọ́n ní Kónlé ó gbélé wọn ó ti parí rẹ o nínú ìwádìí tí àwọn èèyàn ṣe wọ́n wájú yí wa pé àwọn China ti wá ń ra àwọn nǹkan àlùmọ́ọ́nì lọ́wọ́ wọn wọ́n fi ń pààrọ̀ pẹ̀lú àwọn Fúlàní tí ń bẹ́ńbẹ̀ pẹ̀lú bọn ìkànnù èkejì ni wípé ìtọ́wá jẹ́ ìgbénijínigbé ọ̀pọ̀ lásìkò yìí òjò ti ń rọ̀ ilẹ̀ ń rì àwọn tí wọ́n wá ń wa kùsà ìwọ̀n òríṣẹ́ ṣe iná wá fi bọ́ọ̀ta ní fi fowó ransom ṣe owó ní fi ń jí àwọn èèyàn gbé ìjọba ìpínlẹ̀ Ọ̀yọ́ lára ń dáwà gbọ́nú o táwa bá sì gbọ́ nǹkan dandan ni ká sọ fún lù bí lù bá wá gbọ́ tíjọba wá gbọ́ àwọn ọ̀sọ́ pé ká ẹ má bínú o ẹ bínú o àwa ọ̀kọ́lẹ́ bínú sí àwọn tí bá ń ṣe tí ọ̀dà ni torí ní òjò láwa yìí èmi ò sì gbọ́dọ̀ sọ̀rọ̀ ní ìsìnkú ètò fèkìlì ìbí sí kọ́rọ̀ ẹ̀kẹ́ kárọ̀ mọ́wàá lọ mọ́ ẹ dáhùn èmi ò sì lè lóògùn èèyàn lọ́rùn jẹ́jẹ́ mi mọ́ wa béèyàn ọ̀bà tó sọ̀gbọ́sọ̀gbọ́ ìbínú o. ìtì ìṣẹ̀lẹ̀ nínú gbónú ìjọba declare Kónlé ó gbélé COVID wọ́n declare COVID ní ìjọba ìbílẹ̀ 10 wọ́n kọ́ pé láti aago 4 ìrọ̀lẹ́ di aago 8 àárọ̀ tẹ̀wọ̀n pé gbogbo tí bá ń bẹ́nu gbó láti aago 4 ìrọ̀lẹ́ di aago 8 àárọ̀ yóò ti kú ní gbèrègbèrè ibẹ̀ ọkọ̀ kálukú ó ti balẹ̀ nígbò tí ẹ̀dẹ̀ kan náà ìjọba kan bínú tán ní 24 hours ó dijọ́ Sátidé òní káwọn tó gbẹ́sẹ̀ kúrò lórí rẹ̀ tó bá ṣe pé torí pé tó ààbò ìmíì máa ń ṣẹlẹ̀ bẹ́ẹ̀ torí wípé àwọn ibi tí àwọn agbésùmọ̀mí wà kí àwọn aráàlú tọrọ ọkàn nígbà wọn bá ń sá lọ tí àwọn ológun
àbáwọn ọlọ́pàá bá ń yìn wọ́n ń bọn kí ìbọn mọ́ lọ bá àwọn aráàlú bóyá wọ́n sá wọjà ni àbí wọ́n sá wọ àdúgbò kan ni ìjọba máa ṣe tí máa dà bẹ́ẹ̀ ẹ̀yin èèyàn ẹ wà nínú ilé yín ìjọba ó sì ti la àwọn èèyàn lọ́yẹ̀ tẹ́ bá ti ń gbòòrò ìbọn nínú ilé ẹ kúrò lórí bẹ́ẹ̀dì ẹ tẹ́ bá lórí bẹ́ẹ̀dì ẹ dàyàdélẹ̀ ẹ sùn nínú nílẹ̀ ẹlẹ̀ ẹ mọ́ náà ró ẹ fúláàtì mọ́lẹ̀ nínú ilé gbogbo ìdánilẹ́kọ̀ọ́ ìjẹ́jọba ṣe kó ń lé ó gbélé ni kó ń lé ó gbélé ọ̀hún tá a wá ṣe àwa àgbọ́ náà láti ìgbà náà pé tó wọ́n lé wọn gba bíi o wọ́n lé wọn gba òun o àgbọ́ kó ń lé ó gbélé yín wá àfẹ́tì ọjọ́ Jímọ̀ táwa mùsùlùmí ọ lọ sí Allahu Akbar táàkì wútúbà àmọ́ kò lè àfẹ́tì ọjọ́ Sunday ọ̀la ìjọba extended ó dijọ́ Monday kò tó parí. àwọn sòdodo ọ̀rọ̀ àásòdodo ọ̀rọ̀ ṣùgbọ́n lójú gbogbo ayé torí Sunday Igboho ẹni wọ́n ṣe declare COVID pé ọmọkùnrin tí ń lọ káàkiri gbogbo inú igbó gbogbo ibi tí ó ń dẹ̀ lọ iná láti declare COVID síbẹ̀ láti wá máa bára wa jà ẹja fi ọ̀rọ̀ òṣèlú lẹ̀ bí ìjà bá ń bẹ láàrin yín ẹja yanjú ẹ̀ torí pé bá a fẹ́ bá a kọ̀ gómìnà Ṣèyí Mákindé ó kúrò níjọba tí gómìnà Ṣèyí Mákindé bá wá kúrò níjọba ẹ̀yin olùbádámọ̀ràn ni o ẹ̀yin amúgbálẹ́gbẹ̀ẹ́ ni o àtìmọ̀ràn dáadáa tẹ́ fún gómìnà ni o àtàbúrú ni o àtẹ̀ntẹ́yìn náà ní tírẹ́dì sí tẹ́ fi ń fún gómìnà ní ìmọ̀ràn bú wọn ò ní bú yín o àní mẹ̀yìn o nígbà ayé gómìnà Ṣèyí Mákindé láàmú dákọ̀ ìní wá ń jẹ́ pé àwọn tó jẹ́ bíi gómìnà àwọn tó jára gómìnà ẹ̀yin ni ẹ gbọ́dọ̀ jẹ́ kí ní yìí ò bàjẹ́ tọ́rọ̀rọ̀ ìpínlẹ̀ Ọ̀yọ́ ni ọ̀rọ̀ òṣèlú ti wọ̀ tó jẹ́ òṣèlú bá sì ń ṣẹlẹ̀ ìmọ̀ ń ba nǹkan jẹ́ ẹ wo tí ń ṣẹlẹ̀ lọ́sùn state lọ́wọ́ ẹ wo tí ń ṣẹlẹ̀ lọ́sùn state nígbà àwọn àmọ̀tẹ́kùn ìpínlẹ̀ Ọ̀ṣun pààyàn rẹpẹtẹ tí gbogbo ayé pariwo gómìnà Adeleke ọ̀mọ̀ lọ ìtọ́wá ṣẹlẹ̀ nílòbù gómìnà wa Adeleke wa lọ ṣe bí èèyàn rẹ̀ irọ́ wò la pa fúnra wa ẹ wá dúró ẹ̀mí táwọn àmọ̀tẹ́kùn pa tó di wàhálà rẹpẹtẹ ṣé Ifẹ̀ náà ti kọ́ ni kíní yẹn ti ṣẹlẹ̀ tí àwọn èèyàn kú lọ rẹpẹtẹ ńgbà yẹn àmọ́ gbúrò kẹ́ ẹ̀ tètè lọ ẹ̀ mọ́ lọ àsìkò campaign wá ṣẹlẹ̀ ẹ wá fi ń lọ géènì kíní ẹ̀ ń tẹra àyà wèrè ibi bẹ́ẹ̀ ṣe ń fọ̀rọ̀ òṣèlú ba nǹkan jẹ́nu gbogbo àwọn tọ́ọ̀gì tẹ wá kóbọn lé lọ́wọ́ àti ADC ní o àti APC ní o àti PDP ní o àti àkọọdù ní o gbogbo àwọn tọ́ọ̀gì tẹ kóbọn fún ẹ̀dà wọ́n gbò wọ́n jíyàn gbé èyí sì ń kóbọn kí láàrin ìlú ṣebí gbogbo fídíò náà la rí mọ́tò APC ni wọ́n bíráǹdì mọ́tò APC ni gbogbo ẹ̀ náà la rí àtọ́jẹ́ APC àti ọ̀jẹ́ APC èwo lọmọ rẹ́nù bánu gbogbo yín èwo lọmọ rẹ́nù bá ṣèbé ìbára yín náà lọ sọ pé nígbà táwọn fẹ́ dìbò nípínlẹ̀ Ọ̀yọ́ àwọn lọ sí àwọn kan lẹ̀ lọ́gbà ẹ̀wọ̀n nígbà táwọn sì lò wọ́n tán àwọn tó dá wọn padà sẹ́wọ̀n ẹ̀ múra sí ìdá ń wọlé mọ́ rẹ̀ lórí olóhùn fàkọ̀ ọ̀yà ẹ̀ múra sí bólógún bá síbẹ̀ bá ṣe náà dandan yín tólógún bá gbàjọba bàbá ń bàbá tẹ́fẹ̀ kó bá l'Àbújá ni bí bá ń bẹ láyé máa gbé mò wí tèmi bí bá pẹ̀yìn ìdàtàn wọn á pè mò wí tèmi bí bá ń bẹ láyé máa pé mò wí tèmi. ẹ bá ṣe bẹ́ẹ̀ tólógún bá fi lè gbàjọba lọ́wọ́ yín kólógún ó tiẹ̀ gbàjọba àwa láàmú mú wọn wálé yín olórí burúkú ilé rẹ̀ rè ilé eléyìí ṣe gómìnà rí eléyìí ṣe sẹ́nétọ̀ rí eléyìí ṣe ọ̀nàrẹ́bù rí eléyìí ṣe chairman rí eléyìí ṣe kọmíṣánná àwa láàmú mú wọn wálé yín táwọn bá wọn ológun ẹgbẹ́ lẹ́yìn àìsẹ́lẹ́fẹ́ lẹ́yìn lẹ́ẹ̀gbẹ́ lẹ́yìn ìjà bẹ̀rù Ọlọ́run òṣèlú rádaràda là ń ṣe yìí òṣèlú rádaràda ẹja àfọwọ́sowọ́pọ̀ ní kílẹ̀ Yorùbá ló nílọsíwájú ó ti doṣù káàbọ̀ báyìí ó ti lé ní 40 days tí àwọn èèyàn wa tí wọ́n kó ní Yawọ́ta Ahoro Ìsẹ́ẹ̀lẹ̀ àtàláwùsá ní Oríire local government káàtì ìgbúrò wọn
dọ́là. Ìgbà kan láti ẹ̀ máa ń rí fídíò tọkàn wa máa ń balẹ̀ pé ìyá pírísípà adúpẹ́ àtúgbòhùn yín o, ibi fídíò láti ń gbóhùn ìyá wa, àrí fídíò mọ́ láti yẹjọ́ yìí o, a sì gbúrò àwọn èèyàn wa, àfi rúmọ̀ wọ́n ti wá fẹ́ hẹlikọ́pítà kó wọn lọ Kàdúná o, a sì rí àgbúrò wọn. Àwọn èèyàn wa láti April 28 ní Èkìtì, Ẹ̀dá Oníyọ̀ ní Èkìtì, èèyàn 15 wọn kó wọn wọgbó lẹ́yìn ìgbà tí wọ́n pa àwọn èèyàn nínú chọ́ọ̀chì tán, inú chọ́ọ̀chì wọn ti lọ kó wọn. Ìjọba Èkìtì ẹ ti dìbò tán o, owó tẹ́ ẹ fi ṣe kàǹpé lẹ́yìn ìgbà táwọn tọ́rọ̀ kan ti gbé 10.5 million lẹ̀ wọ́n láwọn ó gba 50 million, ìjọba Èkìtì ò ní 50 million láti gbé fún wọn. Ẹ sì wá dúró owó tẹ́ ẹ ná gbà ètò ìdìbò, wọ́n ná owó. Ẹni tí ọ̀gbà rárá tẹ̀ka gba 15,000 ní ibòmíì 20,000, àwọn party agents 100,000, gbogbo fídíò ẹ̀ lárí. Ẹ lè ní kí n wá rojọ́ èmi ọ̀ráyé o, fídíò làwá rí o, àwọn tí wọ́n kú gbowó ni wọ́n ń fọ yẹbẹyẹbẹ yí pé owó rè sìkìsìkì mọ́ mi, tó ti rí àwọn ti dìbò wọ́n sì tún fi hàn wá láyé social media. Ẹ lè lọ gbà àwọn èèyàn wálẹ̀, àbẹ́ ti gbà wọ́n lẹ̀, àbẹ́ ti dé ni. Ẹ jẹ́ ń pè Èkìtì wò, tọ̀rọ̀ Èkìtì jìnnà sí Ìbàdàn, ẹ jẹ́ ń pè Èkìtì wò bóyá wọ́n ti dé, torí ti ìpínlẹ̀ Ọ̀yọ́ ó yé mi, bẹ́ẹ̀ bá ti dé ni wọ́n wá fi ti ìpínlẹ̀ Ọ̀yọ́ wọ́n wá fi ń bo ti Èkìtì lójú, wọ́n fi ń bo tèkìtì lójú. Ẹ̀jẹ̀ á mọ̀ bóyá wọ́n ti dé. Èkìtì là ń pè yìí o, ọ̀nà jìn kò bẹ́ẹ̀ bá gbé mọ́tò náà yọ ọ̀pẹ̀ kó tó débẹ̀. Mo wà lórí ètò báyẹn kújọ́ mẹ́ta o. Àwọn èèyàn wa tí wọ́n gbé ní Ẹ̀dá Oníyọ̀ bó o ni. Èbá ti dìbò níjẹ̀jọ ó yẹ kí gómìnà ó ti ráyè báyìí. Ìyá tó wá bímọ kọ́ wọn ò tiẹ̀ jà gbọ́mọ wálé ká wá sọmọ lórúkọ ìyá tó bímọ sọ́dọ̀ wọn. Lọ́lá ọmọ wo lè jẹ́ bandit èèwọ̀. I reject it in Jesus' name. A'udzubillahi minash shaitani rajim. I reject it in Jesus' name. Fìjàbíláyà pé àbógún lè ń dé, àlè pọmọ wa ní bandit èèwọ̀, ọmọ wo ní jókòó burúkú. Ẹ ṣé gan ni ńlá ti gbọ́n o látèkìtì láti April 28. Bí bá ń bẹ lẹ́yìn máa gbé mò wí tèmi, bí bá pẹ̀yìn ìdàtàn wá pé mò wí tèmi. Sẹ́rí à ń kọ lẹ́tà sí kólógun ọgbàjọba tá a bá ṣọ́ra, à ń kọ lẹ́tà sí bí ṣe ń burú lójoojúmọ́ yìí, bí ṣe ń burú lójoojúmọ́ yìí. Ẹ̀yin gómìnà sí ni kí ni security vote tẹ́ ẹ̀ ń gbà, bàbá ń bàbá tẹ́ ẹ̀ fi kó bá Láṣọ Rock ní ń bà mí lẹ́rù. Láti April 28 wọ́n kóyàn nínú chọ́ọ̀chì, a sì tí ì rí wọn dì í sìn. April 28, 2026. This April 27, and this June 27. Oṣù méjì ti pé. June 27 láwa ẹ̀. Ìyẹn náà bẹ́ẹ̀ kí ti tàwọn èèyàn wa náà tó ti lé ní 40 days tó ṣẹlẹ̀ nípínlẹ̀ Ọ̀yọ́ tí wọ́n lọ sí school. Láyé ìjọ́un nígbà tí ẹ̀kọ́ kọ́kọ́ dé àti ìmọ̀ kọ́ yàrá akẹ́kọ̀ọ́ abẹ́ igi ọsàn ń làwọn láti máa ń kọ̀wé ń ló fi fa orin lábẹ́ igi òroǹbó ibẹ̀ láti ń kẹ́kọ̀ọ́ wa inú wa dùn ara wa yá lábẹ́ igi
òròǹbó abẹ́ igi òròǹbó ni làwọn èèyàn wọ́n wà tí wọ́n ti máa kẹ́kọ̀ọ́ àárín kí wọ́n jí wọn gbé nígbà wá di páǹkọ́ yàrá akẹ́kọ̀ọ́ ni wọ́n ń gbé wa. èyí tẹ́wà lórí TikTok ẹja máa gbé wa sókè àwa táwà lórí Facebook tó bá fẹ́ dá sí ètò 08023687432 iná ní Lájí Abbas lórúkọ mi ò àárẹ̀ òpìtàn ilẹ̀ Ìbàdàn obìnrin dáná tàn sí jù dáná tàn sí gbogbo ojú tó lé èmi a máa pé ìtàn wúwo jù ní lọ ọ̀tá bá fẹ́ dá sí ètò 08023687432 iná là á fi dá sí ètò àbátàsí wà lórí TikTok ẹja máa gbé wa sókè ẹjọ máa bá wa tẹ láìkì o ẹ máa bá wa tẹ láìkì o torí pé ẹ ti mọ àwọn ará bí wọ́n máa dààmú kíní ni ẹ máa bá wa tẹ láìkì. Ẹ káàárọ̀ sà. ẹ kú ojúmọ́ o. Yes sir. A kú gbìyànjú. Ìgbìyànjú ni o. Torí Ọlọ́run á bá wa yanjú ẹ̀. Èyí tí àwa èèyàn wa tá à ń ṣe bẹ́ẹ̀ òun ló pọ̀ jù tá à ń bára wa jà. Nítorí kì í ṣe táìmì ló yẹ ká máa bára wa jà. Ó yẹ ká fọwọ́sowọ́pọ̀ pẹ̀lú àwa ni ká lè ṣe àṣeyọrí. Bọ́tà bá ti ń bára wa jà tá ti ń kùn sínú pé ṣéyàn kan ló yẹ kó jẹ́ bẹ́ẹ̀ ṣéyàn kan ló yẹ kó jẹ́ bẹ́ẹ̀. À ń kọ lẹ́tà sáwọn ológun ni o. À ń kọ lẹ́tà sáwọn ológun ni ọ̀rọ̀ míìsì yóò yẹ ká fọwọ́sowọ́pọ̀ ni o ká lè ṣe àṣeyọrí ká má bára wa jà mọ́ o. Ọ̀rọ̀ mi ò ní jù báyìí lọ bàbá. Ẹ ṣé gan ni o. Ẹ ṣé pọ̀. Ọ̀tá bá fẹ́ pè direct call àbí sórí WhatsApp +2348023687432 ẹ kú ojúmọ́ ẹgbẹ́ òsókè wọn. Ẹ káàárọ̀ àkú iṣẹ́ ìlú o bàbá kọ mi. Iṣẹ́ ìlú ẹ̀pẹ̀lẹ́ ẹ̀yìn ṣe lásán o yóò lè tì yín o ẹ kú gbogbo ìgbà. Èmi mo rò pé gbogbo àwọn tó wà ní FYP yín pọ̀ gan-an tó ń wò yín wọn ò lè wọlé àwọn ọlọ́tẹ̀ ló sì pọ̀ jù ń bẹ́ kódà àwọn Fúlàní wà mẹ́tọ̀ ń gbọ́ wa. Àwọn wọn wà ń bẹ̀. Nígbà tí Sunday Igboho tó yọjú sí gbogbo yóò sí ní social media kẹ́ máa ṣe pèpè Igboho ìgbà tó ń kó àwọn èèyàn tó ń pa wọ́n mo fẹ́ kẹ́yìn máa gbọ́ lẹ́yìn Fúlàní lèmi bá sọ̀rọ̀ lọ́wọ́lọ́wọ́ pé tó wá bára wa sọ̀rọ̀. Wọ́n ní kẹ́jẹ́ ká ṣe kí ní kankan tó àfàbọ̀ fàájì bó ṣe máa ń pòwe yẹn ká lé ẹlẹ́yọrọ lọ. Nígbà tí wọn tí Sunday Igboho tí ì lọ sí ibi tí wọ́n ti lọ kó ìyáláyà bàbá yín àwọn olórí burúkú àwọn ọmọ yín sọ̀rọ̀ ẹ̀ bọ́ sórí social media kẹ́ máa bú Sunday Igboho àrígiṣẹ́ gidẹ̀ ní orí ara ẹ̀ ló máa ń ṣe ilé lóru tó bá pè jù ara ẹ̀ ló pè ilé tí yín ni ìṣe tí Sunday Igboho kì í ṣe tọmọ ìkíṣe tọmọ Yorùbá kankan torí pé wọ́n fún yín ilẹ̀ yìí kì í ṣe lé bàbá yín kò ní kẹ́ máa bá bẹ̀jẹ̀ tó máa bọ́ àwọn ọmọ yín yóò kẹ́ iná pẹnu pọ̀ nǹkan bá àwọn ọmọ yín wí ni ẹ wá bọ́ sórí social media wá ṣépè wá bá ní ẹ pa wọ́n dànù ẹ lọ pa kẹ bá láyè adìẹ wọn fẹsẹ̀ halẹ̀ ni. ẹ wà mọ gbà ilẹ̀ onílẹ̀ òlẹ̀ wà mọ gbà lẹ́mọ̀ọ́dà bẹ̀rù tí yín nìyẹn ṣé wàá àwọn tiwa tó ń gbàbọ̀dẹ̀ ẹni tó bá dalẹ̀ lẹ máa ń balẹ̀ lọ́rùn gbogbo ẹni tó bá ti ṣe búburú Awólọ́wọ̀ tó sọ ẹnu yín ò lè kó torí pé alágẹsẹ ni nítorí owó ẹ̀mọ́ tọmọ ìyá ti yín ẹ máa talẹ̀ tí yín máa tara ti yín nítorí owó ẹ múra sí ojú àti yín ṣé wàá àwọn tó wà mẹ́yẹn Ọlọ́run ó fún wọn kó jáde wọ́n kò jáde àmọ́ pé kò tẹ́ tó lo ogun tó easy láti bọ̀ easily láfàá gbà nǹkan jẹ́ ṣùgbọ́n mo kọ́ lóun sọ gbogbo wọn bọ̀ lágbára Olódùmarè ojú ò ní tì wá ilé Yorùbá ò ní bàjẹ́ ológun ò sì ní gbàjọba torí kò yí sí kó ní gbàjọba ẹni tó wà tó ti gbọ́ngbà tó lógun rúùlù wa àìlú kò ṣe kó tó rọrùn rárá àtọ́ òdodo ẹ mọ́kọ lẹ́tà sọ́tẹ̀ ẹ mọ́kọ lẹ́tà sí bí ẹ mọ́kọ lẹ́tà sí bí ẹ mọ́kọ lẹ́tà sí àdánù ibi tẹ̀ tí lílé sọ̀rọ̀ tó bá sọ̀rọ̀ ṣe fẹ́ sọ̀rọ̀ díẹ̀ tó yẹ pé ológun ni wọ́n pa yín mọ́lé níbo ẹ tó bá sọ̀rọ̀ olómọdé kalu ológun ẹni ẹlẹ́kẹ̀rin ẹ pé wọ́n pe olúkálukú ẹlẹ́yìn tó tún wá dà bẹ́ẹ̀ ẹ̀yin tẹ́ pé ẹ̀yin ló PC ibo lẹ́wà tẹ́lẹ̀tẹ́lẹ̀ kí ló dé tẹ́ gbogbo yín ṣe báyìí ẹ wá bó social media wá ń bá ọmọ ìyá yín jẹ́ pé ó ń ṣe fíìmù ni ṣé fíìmù wà níbi ogun ni kí ló dé tẹ́ ẹ̀tẹ̀ kí tó má tẹ̀ fún yín ní ọ̀rọ̀ pé kẹ́ ẹ sọ òkú mo mọ̀ pé ẹ máa ní ẹ̀rí ọkọ̀ yẹ kẹ́ ẹ ti ẹ̀rú wò pé kọ́ta ń ṣe yóò dáa àní tó ń ṣépè tó ń ṣépè. ẹ sọ pé fíìmù ẹ wá ní fíìmù ní ìrì wọn ṣe ẹ wá ní fíìmù wọn àtọ àṣírí wọn tó máa tú àṣírí wọn ló tó àwọn tí bọ́ńbà tó fún wọn yín wọ̀nyẹn ṣé wọ́n ṣeré nìyẹn àwọn tí bọ́ńbà ló gbó yẹn tó àwọn Fúlàní tó fún níbọn àwọn méjì yẹn ṣé wọ́n ṣeré ni
torí ohun tẹ́ jẹ torí olè torí ojú kòkòrò torí agbádá orí burúkú tẹ́ ń dà káàkiri bọ́ọ̀tà kẹlẹ́gbà àwọn ọmọ ìyá yín sílẹ̀ kẹgbà wọn ẹni kan ṣìdógún fún lọ́ṣìdógún fún yín ẹ lọ kí ló dé tẹ́ ń ṣe báyìí mo mọ̀ pé gbogbo yín á fi rúbọ ilẹ̀ Yorùbá ni gbogbo yín á fi rúbọ gbogbo ẹni tẹ́ wọ́n jẹ́ lágbọ̀dẹ̀ ilẹ̀ Yorùbá ó mú yín ní lágbára Ọlọ́run lágbára Olódùmarè tó ṣẹ̀dá àtayé ilẹ̀ Yorùbá ó mú yín ní àwọn alálẹ̀ ó mú yín pátápátá gbogbo ẹni tẹ́ ń gbàgbọ́dẹ̀ fílẹ̀ Yorùbá tẹ́ ń kọ́ mọ jí wa gbé tó ń dọ́mọ ti délé ayé inú gbó láti lọ́wọ́ káwọ́sì kò sí tó ń ṣe wá inú gbó láti ń kàgbálùmọ̀ kò sí tó ṣe wá àkúkú ìyà ó ṣe jẹ́ lásìkò ìtara àwọn kúkú òṣì ẹjọ́ tó fi ṣe ilé Haúsá ta ló sọ̀rọ̀ àwọn olómọ bó ṣe ń para wọn lọ́hùn ṣùgbọ́n kó mọ̀ gbélé bí fún ara wọn kọ́ mọ̀ fúnra wọn lóògùn jẹ àwọn olómọ ara wọn bó ṣe ń fa àwọn lóògùn jẹ kó sí tó kàn wá ṣùgbọ́n bóyá tó wà lóògùn gbogbo tilẹ̀ Yorùbá ilẹ̀ yóò gbé wọn mì lágbára Olódùmarè ojú òní sí ń bàbá mi ní ṣubú bàbá ọkọ mi tẹ bá tiẹ̀ lówó lọ́wọ́ tẹ fún ìyàwó yín wọ́n ṣáà máa kí yín gbogbo ìgbà ẹ kú iṣẹ́ ìlú ni Ọlọ́run ràn yín lọ́wọ́ Ọlọ́run dúró tì yín àwa náà kó yòókù dé lábàá yín láyọ̀ ní ṣubú ara ẹ̀ ní sísọ o ní kẹlu gbóbi ọwọ́ àgbà Olódùmarè ẹ máa bẹ́tò lọ àwa pẹ̀lú yín. ẹ ṣé gan ni ọ̀pọ̀lọpọ̀ wa nílẹ̀ Yorùbá ẹ jẹ́ kó rí wa ó pé báwọn ìyá wa ṣe sọ àwọn Fúlàní ń bẹ ọ̀pọ̀lọpọ̀ ń rẹ́gísítà àkáǹtì lórúkọ torí wọ́n ti pọ̀ nílẹ̀ Yorùbá dáadáa àwọn tó ti lò bí 20 ọdún lọ 30 ọdún lò jù bẹ́ẹ̀ lọ tó ṣe pé lómii gbọ́ Yorùbá tó ń pa òwe tó tírú àwọn náà bá wà ń bí wọ́n máa kọ́mẹ́ǹtì wọ́n sàn wọ́nà láti fi da àárín ilẹ̀ Yorùbá rú. èmi ò gbà pé àwọn Fúlàní ti ń bẹnu igbó yàtọ̀ àní kí forest guide ó dé torí tá a bá ṣọ́ra ẹkún ọjọ́ míì ni fún wa torí pé àwọn Fúlàní ń pọ̀ nínú igbó nísìnyí wọ́n sì ti ń dá lùúlẹ̀ tó bá yá a ti rí i pé Fúlàní ti ń ṣe local government councillor wọ́n ti ń ṣe councillor nígbà báyá ni Fúlàní ó máa ṣe chairman o nígbà báyá ni Fúlàní ó máa ṣe governor ẹ wo tí ń ṣẹlẹ̀ lẹ́kọ̀ọ́ nísìnyí ẹ lọ wo ilé-ìgbìmọ̀ asòfin Èkó ẹ bá wọn yíbò ń bẹ ọmọ Yorùbá tó sì jọ máa gbègbè bẹ̀ wọn ò rọ́wọ́ mú níta fi ń pariwo ni o ẹ wo bí yíbò wọn ó sì dìbò fúnra wọn ni láti fi kílèmù tí èsè tiwọn òfin a gbọ́dọ̀ tún òfin ìjọba ìpínlẹ̀ a gbọ́dọ̀ tún ṣe òfin ìjọba ìpínlẹ̀ kọ̀ọ̀kan ìjọba ìbílẹ̀ kọ̀ọ̀kan a gbọ́dọ̀ tún ṣe torí ilẹ̀ Yorùbá náà dẹrandẹn là ń ṣe nígbà tí gbòòtì ẹ̀sìn pété pàtẹ́ẹ̀dì fẹ́ dìbò àwọn ẹlẹ́lọ́mọ bá ẹlọ́mọ kàǹpé lọ́dọ̀ wọn ẹ̀ ń wá tìlẹ́yìn Haúsá ẹ̀ ń wá tìlẹ́yìn Fúlàní ẹ̀ ń wá ti Yíbò ibi tó bá wa dé nì ilẹ̀ wa ń bọ́ mọ́ wa lọ́wọ́ ilé wa ń bọ́ mọ́ wa lọ́wọ́ ìlú wa ń bọ́ mọ́ wa lọ́wọ́ láyé ìjọ́un àwọn èèyàn wa ní Ìgbómìnà àwọn ará Òòró Ìgbómìnà àwọn lẹ́ẹ̀bà ní Ìdúmọ̀tà rẹpẹtẹ àwọn Dàmọ́ Ìgbò ti gbà àmúlò ń tọ́ yẹ ká ṣe wọ́n wá pín sí sóònù 5 nínú àwọn sóònù 5 yìí àwa tí ìmọ̀ bó la ṣe fẹ́ ṣe láti yejọ́ yìí èyí táwọn bàbá yìí ti ń bá bọ̀ à ń dàrú ń parẹ́ lọ́dọ̀ ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn ṣùgbọ́n kò parẹ́ lọ́dọ̀ àwọn òpìtàn kò parẹ́ lọ́dọ̀ wa Aláàfin lè wà lọ́yọ̀ọ́ kó ní local government 4 lọ́yọ̀ọ́ gbogbo àwọn tí ń bẹ ní Ìgbòho tẹ́ ń bẹ ní Ìgbẹ́tì tẹ́ ń bẹ ní Kìsì tẹ́ ń bẹ ní Ṣakí wọ́n gbà pa Aláàfin ní bàbá wọn bẹ́ẹ̀ bá débẹ̀ wọ́n sọ pé ṣé ìlú Ìgbòho yìí Aláàfin ló fà wọ́n bí o Alépàtà ni o ọ̀nà oníbodè Ìgbòho ni o oníbodè Ìgbòho ni o pé Aláàfin ní ń fà wọ́n jẹ ó ní bàbá wọn tó fi lọ dé Jẹ́bà Adébárà káṣẹ̀ wá dá padà ká mú un dúró nípínlẹ̀ Ọ̀yọ́ gbogbo Kìsì ní Ṣakí ní Ìṣẹ́yìn ní orílẹ̀ Aláàfin ni olóṣì ń tulẹ̀ fún wọn. Bí ọ̀rọ̀ ṣe ń bọ̀ nu àwa bá débi lónìí níbo la bára wa ààyè wo la bára wa àwa bára wa láàyè tó burú kí láìláì ààyè náà fi burú ààyè náà burú débi wípé ìjọba ti dàrú àwa ń gbé ju òfin lọ Ìkòyí o ìta fún Ìkòyí local government ní Ògbómọ̀ṣọ́ Ọ̀yọ́ sóhun ni wọ́n wà tẹ́lẹ̀ abá Aláàfin náà wọ́n wà o
àní gbà fáláàfin iná wọn ṣe lọ iná ṣe lọ ńgbà náà ń bọ̀ àní gbà fáláàfin àní bá láàfin ṣe ni wọ́n ṣe lọ láwọn tí wọ́n fi kinní wọn sí Ìkòyí oríire local government yẹn wọ́n jẹ́ 2,116 square kilometre lára àwọn local government ń bẹ nínú Ọ̀yọ́ district láyé ìjọ́ ni. ìdíwánu ńgbà tí Ògbómọ̀ṣọ́ tí bàbá wa ọba Ghandi fẹ́ lọ táwọn èèyàn fi yarí ẹ dá padà àìsè ọmọ Ṣọ̀ún ọmọ Aláàfin ni wá àwọn ìlú tí sì ń bẹ́ẹ̀ pọ̀ rẹpẹtẹ gbogbo nǹkan báyìí ni wá ń bẹ ńlẹ̀ lọ́dọ̀ àwọn bàbá wa lọ́dọ̀ àwọn olóṣèlú wa tí wọ́n ń dá wàhálà lẹ̀ àwọn Fúlàní ti wá gba àwọn local government mẹ́wàá ní ìta dákọ tá a rò pé ìjọba kéde state of emergency ṣe wá rí gbogbo local government tá a bá wá yọwọ́ àwọn local government 5 tí ń bẹ nínú ìgboro Ìbàdàn kúò bí gbogbo igbó wá ṣe yípo lọ́dún tó lọ kanra wọn lọ́yọ̀ọ́ state kò síbi tí igbó kan ò ti kanra wọn lọ́yọ̀ọ́ state béèyàn bá ti wọnú igbó wa téèyàn bá ti kúrò ní ìpínlẹ̀ Ògùn tó ti kan Ìdó kò síbi tó o fẹ́ máa lọ ọmọ fotítì bọ́nú igbó náà ni tó fi lọ dé Kwara níbi ìwòkọ̀ ọgbà ọ̀n lọ sọ́nà Ọ̀ṣun ní igbó náà ni bí àwọn igbó yìí ṣe lọ ní tí wá ń jẹ́ wípé local government 5 péré ìlọ́wà láàrin tó so mọ́ra wọn gbogbo yòókù nípínlẹ̀ Ọ̀yọ́ igbó yìí wá ká ni Ògbómọ̀ṣọ́ látún lè sọ pé a fẹ́ mórí bọ́ díẹ̀ ń bẹ̀ náà sí ni tó pé local government tí ò kẹnu bọgbó irú local government ibi tí wọ́n ti bí èmi ní ìsìn ní Ìbàdàn North East àwo àkẹnubọgbó lọ́tún lósì níwájú ní local government tá a bá pààlà àti Ìbàdàn North East ní o àti Ẹgbẹ́dá ní o àti kinní kan ní o àárín ìlú la wà àsí nínú igbó kèé rí bẹ́ẹ̀ lọ́pọ̀lọpọ̀ àwọn local government míì igbó ni local government míì fi máa ń fẹnu kanra wọn lọ́wọ́ àpọ̀jù nípínlẹ̀ Ọ̀yọ́ Òkè Ògùn tá a wá ń sọ yìí inú igbó tí àwọn Fúlàní ti ń dà wá láàmú ó ju ìpínlẹ̀ Èkó lọ ẹ wo bí Lagos State ṣe tóbi tóun inú igbó Òkè Ògùn ó ju ìpínlẹ̀ Èkó lọ torí náà gbogbo àwọn èèyàn tí wọ́n ń pariwo mo rí fídíò ẹnìkan tó ní àwọn sójà lè ṣe àwọn ọlọ́pàá wa lè ṣe ẹni náà ó ló PC lòun. ètò ààbò ọ̀rọ̀ tó kan gbogbo ọmọ Yorùbá ni ọkàn gbogbo lọ́balọ́ba ọkàn gbogbo òjòyè ó sì kan aráàlú ó sì kan èmi ọkàn ìwọ ìgbà tí a bẹ̀rẹ̀ ránran lọ́jọ́ sí tá à ń kìlọ̀ fún wa àwọn olóṣèlú tí wọ́n ń ṣe àtàwọn tí wọ́n ń fún wọn nímọ̀ràn tí wọ́n ń da àárín àwọn lọ́balọ́ba rú torí irú ọjọ́ òní náà ni ṣé ìpínlẹ̀ Ọ̀yọ́ tí àwọn ọba wa ò ṣe ìpàdé lọ́balọ́ba láti ọjọ́ tó ti pẹ́ wá tí wọn ò ṣèpàdé àwọn lọ́balọ́ba tó ti lé lọ́dún 15 ọ̀pọ̀lọpọ̀ àwọn ọba tọ́rọ̀ kan gbà náà wọ́n ti lọ bàbá wa ikú bàbá yèyé Aláàfin àná Àtàndá Ẹ̀tàn ti lọ Ṣọ̀ún gbà náà ti lọ àwọn ọ̀pọ̀lọpọ̀ Olúbàdàn ló ti lọ àwa ti wá láwọn ọba látàwọn ìlú mi àti láwọn ọba látàwọn ìlú mi láti jẹ àwọn ọba ká wá lo àǹfààní ká wá ìṣọ̀kan sáàrin àwọn orí adé àwa la tún wá ń da àárín wọn rú ìdí nìyí tó ṣe wípé tí nǹkan bá wá ń ṣẹlẹ̀ kò ní níyanjú kò sì ní lọ́nà àbáyọ torí wípé àwọn bàbá wa tó yẹ ká lọ sábà láàfin ńlẹ́ gbà wá o ẹ bá wa pé àwọn ọmọ yín tí a fi sípò a ní rí wọn
gómìnà lè mọ́ lè dọ̀bálẹ̀ kọ́ nà tán gbalaja lónìí àmọ́ tó bá kúrò lórí àpèrè yóò lọ ààfin yóò nà tán gbalaja. Ìgbà tí ń bẹ lórí àpèrè wọn lè mọ́ lè nà tán gẹ́gẹ́ bí gómìnà kọ́kàn wọn ra tẹ̀ àbí kọ́ fọwọ́ tilẹ̀ àmọ́ tó bá kú ń bẹ̀ yóò dọ̀bálẹ̀ dáadáa fún ọba. Ilé náà ní jẹ́ pé ọba ló ní ìlú, ọba ló làṣẹ, ọba ló nílẹ̀. Àwọn olóṣèlú mọ̀ wọ́n wá ń wá gbogbo ọ̀nà láti dín agbára àwọn ọba kù. Ṣùgbọ́n nígbà wọ́n bá gbé wá fún ọba kan dípò kí àwọn ọba tí wọ́n ń bẹ ní agbègbè bẹ̀ àbáwọn ọba yòókù kí wọ́n dìde sí ọ̀rọ̀ ọba kan, ọ̀rọ̀ òṣèlú la fi ń ṣe, ojú òṣèlú la fi ń wò. Tí wàhálà kan bá ti dé àákìbọ ọ̀rọ̀ òṣèlú, a ní dìde síra wa. Eléyìí náà ni wọ́n fi wá ń rí wa tí wọ́n sì fi ń rí wa mú. Ètò ààbò wa mẹ́ẹ̀ nílẹ̀ Yorùbá, ibi tó ti wá burú jáì lásìkò yìí náà ní ìpínlẹ̀ Ọ̀yọ́ táàrí nǹkan kan ṣe sí. Àárín nǹkan kan ṣe sí. A pín ìpínlẹ̀ Ọ̀yọ́ sí ẹkùn 5 lónìí. A pín ìpínlẹ̀ Ọ̀yọ́ sí ẹkùn 5: Ìbàdàn zone, Ọ̀yọ́ zone, Ìbàràpá zone, Òkè Ògùn zone àti Ògbómọ̀ṣọ́ zone. Bá a ṣe pín ìpínlẹ̀ Ọ̀yọ́ inú. Kí ló ń ṣẹlẹ̀ pẹ̀lú TikTok? Mi gẹ́ẹ̀tì kákà ṣẹlẹ̀ ń bí TikTok kí àríwá lórí òkè tí dá padà. Ẹkùn 5 tá wá pín ìpínlẹ̀ Ọ̀yọ́ sí kò ní àbí kí ló ń ṣẹlẹ̀ ń bẹ̀ ọ́. Ẹkùn 5 yìí ni wọ́n mọ bí wọ́n ṣe ń tolé wọn, ní sì mọ bí wọ́n ṣe ń ṣe àkóso wọn. Fún àpèjúwe, ní ẹkùn Ìbàdàn zone ó dá yanjú. Ilẹ̀ Ìbàdàn náà ní gbogbo local government mọ́kànlá tí ń bẹ ní ẹkùn Ìbàdàn zone. Ṣùgbọ́n láwọn zone yòókù, irú Ọ̀yọ́ zone, ikú bàbá yèyé Aláàfin Ọ̀yọ́, iná ló ní àwọn local government ń bẹ lábẹ́ rẹ̀. Kódà ní Òkè Ògùn, àwọn local government míì ń bẹ ní Òkè Ògùn tó ṣe pé ilẹ̀ Aláàfin ni. Wọ́n ń bẹ lẹ́yìn Ọ̀yọ́ ilé ní owó sí lọ́yọ̀ ilé mọ́ ni o. Àwọn tí wọ́n ń bẹ ń bẹ kò sẹ́ tí wọ́n sọ pé oko Aláàfin ni oko ọba lélẹ̀ o, ilẹ̀ Aláàfin ni. Ṣùgbọ́n l'Ògbómọ̀ṣọ́ zone kò rí bẹ́ẹ̀. Ní Òkè Ògùn zone kò rí bẹ́ẹ̀. Ní Ìbàràpá zone kò rí bẹ́ẹ̀. Àwọn zone mẹ́tẹ̀ẹ̀ta yìí ni wọ́n ní àwọn local government tó ṣe pé àwọn èèkàn ọba ń bẹ ń bẹ. Torí pé local government tó ń bẹ lókè Ògùn 10 ni, 5 ní ń bẹ ní Ògbómọ̀ṣọ́ zone, 3 sì wà ní kí lorúkọ ẹ̀ ní Ìbàràpá zone. 3 tó wà ní Ìbàràpá zone kìí ṣe wípé mẹ́tẹ̀ẹ̀ta yóò ọba kan náà ní í ṣe àkóso lé wọn lórí. Irọ́ kò rí bẹ́ẹ̀ o, kò rí bẹ́ẹ̀ rárá. Torí pé ní Ìbàràpá zone táwọn local government gan wà ó yàtọ̀ síra wọn. Fàpèjúwe Ìbàràpá Central, Igbó Ọrà ní ibùjókòó ìjọba ìbílẹ̀ wọn wà. Ẹ̀sìn pé Ìbàràpá méjèèje la máa ń wí. Ìbàràpá East, ìyọ̀ oòrùn Ìbàràpá, Èrúwà ló wà. Ìbàràpá North, àríwá Ìbàràpá, Ayétẹ̀ ló wà. Ayétẹ̀ ní ibùjókòó ìjọba ìbílẹ̀ wọn wà. Àwọn ìyókù kọ́ Ìgàngán ń kọ́, Tápà ń kọ́, àtàwọn ìlú bẹ́ẹ̀ bẹ́ẹ̀ tí ń bẹ lábẹ́ ẹnìkọ̀ọ̀kan wọn. Léyìí tó túmọ̀ sí wípé ní Ìbàràpá Central yẹn o, ní Ìbàràpá nílẹ̀ Ìbàràpá o, àwọn ni wọ́n mọ bí wọ́n ó ṣe máa
rotate àti pé ìjọba ti wá pín sí mẹ́ta ọ̀dà o alága lọ́balọ́ba o ní council ẹ máa rotate ẹ̀ ní o ẹ máa ṣe ní o tó bá ṣe pé tí Ìbàràpá lápapọ̀ á máa rotate ẹ̀ nítorí pé local government mẹ́ta níbẹ̀ nílẹ̀ Ìbàràpá ilẹ̀ Ìbàràpá tó wá ní local government mẹ́ta ẹ̀ gbogbo ilẹ̀ wọn ní square mile wọn ó jẹ́ 2,496 ilẹ̀ Ìbàdàn sì tó tóbi jù wọ́n lọ ilẹ̀ Ìbàdàn tóbi jù wọ́n lọ dáadáa kò sí nǹkan tá a fẹ́ fi ṣàlàyé eléyìí ká bá a lè mọ ibi tá a ti ń níṣòro ká sì mọ ibi tá a wà ní Ìbàdàn zone níbàdàn zone 3,080 square kilometre nílẹ̀ Ìbàdàn èyí tó fi ju ilẹ̀ Ìbàràpá lọ ó pọ̀ dáadáa tó fi ju ogbó tá a pè ní Ìbàràpá méjèèje lọ ó pọ̀ dáadáa 3,080 square kilometre díẹ̀ ní ìpínlẹ̀ Èkó gbogbo tá a pè ní ìpínlẹ̀ Èkó tó fi ju ilẹ̀ Ìbàdàn lọ ìdí nù tó bá sọ pé the largest city in Black Africa Ìbàdàn ni Ìbàdàn tóbi púpọ̀ nílẹ̀ Ìbàdàn ilẹ̀ Ìbàdàn lápapọ̀ àti ìlú Ìbàdàn àti ilẹ̀ Ìbàdàn níbi tí àṣẹ àtagbára Olúbàdàn ká níbi tẹ́nikẹ́ni ó ti kọ́ tí wọ́n ti kọ́ pé ọmọ ìlú wo ni ọ́ ọmọ Ìbàdàn ni mí. Akínyẹlé Ìbàdàn ló wà Akínyẹlé local government òun ló lọ pààlà pẹ̀lú ọ̀nà àwọn Ọ̀yọ́ ó tó fẹ́ mú àlà lọ sọ́nà Òkè Ògùn Akínyẹlé local government Mọ́níyà ẹni ibùjókòó ìjọba ìbílẹ̀ wọn wà Ẹgbẹ́dá òun lọ sí ọ̀nà Ifẹ̀ ọlọ́sọ́nà Ifẹ̀ Ẹgbẹ́dá náà ní ibùjókòó ìjọba ìbílẹ̀ wọn wà Ìbàdàn North òun wà láàrin ìlú Ìbàdàn torí local government 11 la ní nìbàdàn 5 ń bọ́ sínú ìgboro 5 ń bọ́ sínú ìgboro 6 ń bọ́ ó yí 5 ti gboro ká a fi local government 6 àwa fi yí ìgboro Ìbàdàn ká a fi yí 5 tó wà nínú ìgboro ká Ìbàdàn North Bódìjà ní ibùjókòó ìjọba alága ìbílẹ̀ wà Ìbàdàn North East ibi tí wọ́n ti bẹ́ mi nu Ìwó Road ńlọ wà Ìwó Road ló wà láti abẹ́ bíríìjì kí ló orúkọ ẹ̀ abẹ́ bíríìjì Àkóbọ̀ a pín sí méjì bẹ́ẹ̀ lè yóò ṣe máa tọ́ bọ́ títí tí ó fi lọ fẹnu sọ bẹ̀rẹ̀ láti bẹ̀ náà sì ni èèyàn máa tọ́ bọ́ apẹ́ express náà lèèyàn fẹ́ gbé gbà abala apá bíi títí lọ́dọ́ lọ ń ṣògo bá a ṣe rí náà nù bá a ṣe mọ̀ nù torí àti ẹ̀ tóbi square kilometre wa àti ẹ̀ pàwọ́tà wà ń gbòòrò àpọ̀ Ìbàdàn North ṣe wa 18 square kilometre ni kò ju ilẹ̀ tẹ́nìkan ní fáàmù lọ ẹ̀rẹ́ 18 square kilometre bóyá ló tó so lè wọ ṣé yóò wọ 5,000 acre kàmọ́ bí tẹ́lómi ti ní 50,000 acres of land ṣùgbọ́n torí pé n tí ò jẹ́ káwọn local government gbòòrò kó tóbi tó tàwọn ẹ̀yìn odi òun ni wípé àwọn local government ti gbòòrò èrò máa ń pọ̀ ń bẹ̀ dáadáa ju ti àwọn oríko lọ ilẹ̀ oríko lè tóbi ni àwọn ò ní lérò àwa tá a wà nígboro ilẹ̀ tiwa ó kéré á lérò ìdí nu torí ó tún lè má yí ẹlòmíì local government kan 18 square kilometre tàbádẹ̀ lọ wo Ìbàràpá tí mo wí lẹ́ẹ̀kan a rí i pé ní Ìbàràpá Central a rí i pé 440 square kilometre ni wọ́n ní Ìbàràpá East wọ́n jẹ́ 838 square kilometre ní Ìbàràpá North wọ́n jẹ́ 1,218 square kilometre ní Ìbàràpá North inú ẹ wá wo Ìbàdàn North sí tiwa àwa jẹ́ 18 square kilometre Ìbàràpá North ó sì jẹ́ 1,218 square kilometre sẹ́ni pé tí wọ́n bá ju Ìbàdàn North sí wá sínú rẹ̀ wá tì ṣùgbọ́n èrò tí wọ́n wá ń bẹ ìmọ̀ ju tìbí tó nílẹ̀ lọ
àwọn míì ò nílẹ̀ wọn ò ní lérò. Ẹ wo Saudi Arabia wọ́n nílẹ̀ rẹpẹtẹ, ilẹ̀ wọn tóbi jù ilẹ̀ Nàìjíríà lọ, ṣùgbọ́n gbogbo èrò Saudi Arabia ò tó gbogbo èrò tí ń bẹ ní Lagos State nìkan. Yóò ti yé yín báwọn torí àwọn tọrọ òye ló já má pèjúwe wa, ọ̀tọ̀ nílẹ̀ ọ̀tọ̀ ní èrò. Ìbàdàn North West Dùgbẹ̀ ní ibùjókòó ìjọba ìbílẹ̀ wọn wà 20 Dùgbẹ̀ sí àárín Onírèké níbi Dùgbẹ̀ yẹn ló wà, wọ́n jẹ́ 26 square kilometre, òun náà kéré yọyọ. Ìbàdàn South East 17 square kilometre nílẹ̀ tiwọn, ó tó kéré mọ̀ pé ní ibùjókòó ìjọba wọn wà. Ìbàdàn South West Ring Road ní ibùjókòó ìjọba ìbílẹ̀ wọn wà 40 square kilometre ìnílẹ̀ wọn. Ìdó àwa la tóbi jù ní gbogbo Ìbàdàn, Ìdó àwa la tóbi jù, àwa jẹ́ 986 square kilometre. Tẹ́ bá ju gbogbo local government márààrún tí ń bẹ ní gbòòrò Ìbàdàn tẹ́ bá jù sínú wa nídò àlè mọ̀ ṣùgbọ́n ni ó gbé mi. Torí pé kí ni jó rí bẹ́ẹ̀, ilẹ̀ ìlú ilé ìgboro Ìbàdàn ìlú ń fẹ̀ sí ni, gbogbo àwọn ilẹ̀ yẹn ń jẹ́lẹ̀ oko, wọ́n ń jẹ́lẹ̀ igi tí àwọn bàbá wa ti ní níjọ́un. Nígbà ọ̀yá lé ó ń di abà, ló ń di aréré, ó ń dabà, ó ń di ìletò, lòun náà tó ń dìlú. Tó tẹ bá dọ́pọ̀lọpọ̀ àwọn ìletò láyé ìjọ́un, gbogbo àwọn àpáta omi àdìo kankan tẹ́ ń bá fẹ́ wá ṣe ìnáwó nígboro wọn máa ń dájọ́ ni pé àwọn ń lọ ilé Ìbàdàn, à ń lọ ilé Ìbàdàn o. Èdè téèyàn lọ lónìí téèyàn padà nílẹ̀ Ìbàdàn náà sì nìyẹn. Ìdó iná ló tóbi jù. Lágẹ̀lú local government Ìdó náà ní ibùjókòó ìjọba Ìdó wà, inú ìgboro Ìdó náà ló wà. Lágẹ̀lú local government